ẹ̀yin tèmi lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè wa yìí náà ni o pàápàá jùlọ àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ní Ògbómọ̀ṣọ́ láti bí ọ̀sẹ̀ méjì tí wọ́n ti jí àwọn ọmọ yìí gbé báyìí a ò gbọ́ nǹkan kan nípa wọn a ò mọ bó ṣe ń jẹ a ò mọ bó ṣe ń mu èyí tí à ń rí lórí afẹ́fẹ́ ni wípé wọ́n sùn sílẹ̀ ńlẹ̀ wọ́n fìyà jẹ wọn àwọn ọmọ tí wọ́n mọ nǹkan kan èyí ló fà á tí Sunday Igboho fi bọ́ síta wípé kí ìjọba kí ó fóun ní àṣẹ láti lọ kojú àwọn báńdíìtì yìí torí pé kí ni wọ́n ti jí ẹ̀gbọ́n òun gbé ẹ̀gbọ́n òun tó dé láti Germany wọ́n jí gbé wọ́n dẹ̀ ní pé káwọn fún àwọn ní owó wọ́n fún wọn lówó àmọ́ síbẹ̀síbẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n gbé owó fún wọn wọ́n tún pa ẹ̀gbọ́n òun ó ní kí ló tún fẹ́ bà òun lẹ́rù mọ́ ju oró tí wọ́n dà wọ́n lọ èyí ló fà á tó fi dá ẹgbẹ́ kan sílẹ̀ tí ó pè ní ìrù ẹkùn tí ìṣe wọn dàbí ìṣe ọlọ́pàá tí ó wá ń retí kí ìjọba fóun ní àṣẹ láti lè kojú àwọn báńdíìtì yìí àmọ́ nígbà tí ọ̀rọ̀ yìí bọ́ sórí afẹ́fẹ́ àwọn ènìyàn ní Sunday Igboho tún ti bẹ̀rẹ̀ o ọgbọ́n láti gba owó lọ́wọ́ ìjọba òun ni ó ń dá o ẹ wo ọ̀rọ̀ náà pọ̀ gan lórí afẹ́fẹ́ o débi wípé àwọn èèyàn sọ wípé ọgbọ́n ló ń dà ó fẹ́ gbowó ni ó ń wo ojú rere ìjọba ni èyí ló wà fà tí ìránṣẹ́ Ọlọ́run kan jáde o tó sọ wípé ẹ jẹ́ kí Sunday Igboho ṣe ohun tó fẹ́ ṣe o wípé torí pé kí ni kò jáde nítorí pé fẹ́ gba owó lọ́wọ́ ìjọba o àmọ́ nítorí pé ara ń kan wọ́n níbi tí wọ́n wà àti òun àti àwọn akẹgbẹ́ rẹ̀ kì í ṣe wípé Sunday Igboho ó ń fún àwọn ọmọọṣẹ́ rẹ̀ ní owó láti lọ kojú àwọn báńdíìtì àmọ́ nítorí pé ara ń kan wọ́n inú bí wọ́n pé láti bí ọ̀sẹ̀ méjì tíṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ àwọn ìjọba wa wọn ò ṣe ohunkóhun lórí ọ̀rọ̀ yìí èyí ló fà á tó fi ní pé kí wọ́n jẹ́ kí Sunday Igboho kó ṣe ohun tó fẹ́ ṣe o wípé kí wọ́n jẹ́ kó lọ kojú àwọn báńdíìtì yìí o bákan náà wọ́n mẹ́nu bà ibi tí ètò ọ̀rọ̀ ààbò ilẹ̀ wa ibi tó ti wọ́ wá àti àwọn ọ̀pọ̀lọpọ̀ àṣírí mìíràn tí kò hàn sáwọn ọmọ orílẹ̀-èdè wa ẹ wò ẹ jẹ́ ká gbọ́rọ̀ náà láti ẹnu wòlíì níbi tí wọ́n ti ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè wa. àsìkò tẹ́lẹ̀ àsìkò tó lágbára ni pápá látàrí ohun tó ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n ti kó àwọn ọmọ kéékèèké this is the 10th day nínú ìlànà ti pa ẹni tó jẹ́ tíṣà àwọn olùkọ́ wọn bẹ́ orí ẹ̀ ní òun táwọn gbọ́ ni pé ẹni tó bẹ́ orí èyí wọn pàpà wọn ní kò lọ́mọ ṣùgbọ́n ó ní ìyá ó ní bàbá eré ìrìn Sunday Igboho rí tó fi ní òun ti láwọn ọmọ ogun tóun ti kójọ o kí ìjọba kàn tiẹ̀ ní pé ó yá máa lọ òun á lè ṣẹ́gun wọn ṣùgbọ́n lórí social media oríṣiríṣi àwọn èèyàn sọ ní à nígbà tó lọ sí gbọ̀ngàn ta ló ké sí ta ló sọ fún tó wá fẹ́ lọ kó lọ pé èyí tó ń sọ yìí ó fẹ́ fi gbowó ni to you sir as a man of God àti yọ̀ ń bọ̀rọ̀ ìbọ̀ òpẹ́ náà ojú rẹ̀ fi wo ìṣẹ̀lẹ̀ yìí mẹ́sàgì rẹ̀ ní fún Tinubu èyí tí Igboho sì sọ náà kí lè fẹ́ sọ lórí ẹ̀sà. Thank you very much. Ṣé rí àwa èèyàn ó sọ nínú ìwé Isaiah 59 1-10 ó ní etí Olúwa ò di láti gbọ́ àròyé wa dẹnu ojú ẹ̀ ò dẹ̀ fọ́ láti rẹ́ni tó ń fẹ́ jí gbé eléyìí ló fi yé wa wípé kò sí ìfẹ́ mọ́ ní Nàìjíríà kì í ṣọ̀rọ̀ ti Tinubu kì í ṣọ̀rọ̀ Ìgbòho kò sí ìfẹ́ mọ́ then ẹ̀mí èèyàn kò jọ wá lójúmọ́ bóyá ìyà ló jẹ wá débẹ̀ o àbí èṣù kan ṣe pé ẹ̀mí mímọ́ Ọlọ́run wa ẹ̀mí mímọ́ tèṣù náà wà àbí kò yẹ so then nípa jíjíyàn gbé when you look at the book of 1 Samuel 30 onígbà tí wọ́n wọnú ilé Dáfídì wọ́n kó gbogbo ẹrù tó ní àtàwọn ọmọ ẹ̀ wọ́n jí wọn kó lọ nígbà tí kíní yìí bẹ̀rẹ̀ láyé ọjọ́ yẹn bí eré tó wá pé wọ́n ti pa Evans tó bá mọ àwọn Fúlàní yìí sí wọ́n ní ṣebí Ìgbò ló bẹ̀rẹ̀ ṣebí Ìgbò ló bẹ̀rẹ̀ ṣebí Ìgbò ló bẹ̀rẹ̀ tó gbowó ńláńlá ìtàìmù tàwọn rèé so èyí ọ̀kan lẹ́kí làwọn gọ́ọ̀nà wọ̀nyẹn dúró fún tí wọ́n sign pé wọ́n pa àwọn Evans so if that could even stand as a deterrent to others then everybody will sit tight wọ́n time tí wọ́n sọ àwọn yẹnu sì mọ́ àwọn òpó náà káàkiri tí fóònù bá bọ́ọ̀lẹ̀ lóṣòdì wọn mà ní mú gbà mí tí wọ́n pè tó bá ti mú ẹ because lólè tó ṣẹlẹ̀ yìí ń sìn ó ti show pé he has a political undertone. Ìkan tó ń dẹ̀ fẹ́ ṣe
kò lè work torí nǹkan tó fi lé Goodluck Jonathan lọ nìyẹn bẹ́ẹ̀ni àbí kò yẹ àpòẹ́sà nǹkan tó fi lé lọ ní time a Chibok girl then those Chibok girl then inú ilé kan náà kó wọn sí ní government quarters nínú ẹ̀ náà ni the other lady tó ń bẹ̀rẹ̀ sí mú fẹ́ káàkiri tó ń ṣe gbogbo ẹ̀ tí ó wà nú ẹ̀ ní time you get what I'm saying so but the bottom line is that níbo ni ìfẹ́ àti ìbẹ̀rù Ọlọ́run lọ lórílẹ̀-èdè yìí dẹ́ta ló dẹ̀ kọ́ sí gbogbo kiri nísìnyí àṣẹ mọ̀ làwọn èèyàn ṣẹ̀bẹ̀rẹ̀ sí pariwo nǹkan tí a ti sọ ti pẹ́ mo ti pariwo ní aláwùsá tó bá fẹ́ ṣìnú ń bẹ̀ tí kírísítẹ́nì bá fẹ́ ṣìnú àwẹ̀ wọ́n á ọ̀dà búrẹ́dì kíkan fáwọn owó kankan ò ní jáde nínú aláwùsá o no àwọn owó rádaràda mo máa pínlẹ̀ wà lọ́wọ́ dẹ̀dọ́ bá já àwọn muslim ló ṣínú rodo àpọ̀ iná àwà everything àwà dẹ́wọ́n mi pé kírísítẹ́nì ò ráyé wá méjèèjì yẹn pàápàá òfo ló wà ń di méjèèjì muslim is fake christian is fake brotherly hold brother to be our brother's keeper the main important thing nígbà táwọn òyìnbó yìí máa dé wọ́n bá unity in fullness. When you look at 1 Corinthians 13:1-5, he said it. Ó ní kéèyàn lè sọ gbogbo èrè òyìnbó ayé tí ò bá ti ní ìfẹ́. Ó ló dàbí Kimberley olóhùn gòrò tó ṣe kíni. Ẹ wo bí dájọ́ ó dà pé Nàìjíríà sick ní sáà. Nàìjíríà ti expire kí Tinubu tó dé. Àbí kò yẹ. But nsìn Tinubu ṣe ń wá rẹ́kẹ̀jì Nàìjíríà káàkiri láti ṣíìpù tó fọ́ òun kò mọ́ra. But kò sí kan tó lè sọ fún amọ̀kòkò ó dìgbà tó bá amọ̀kòkò yẹn tó gbé lẹ̀ tán we heard about Martin Luther the King then we heard about the other man in America George Washington and all these people we heard about Obama. Who is Obama? The first black president in America. Tinubu the Lord brought him there to come and rebuild another foundation for the country. Wọ́n bá kó èèyàn láti ní ìlọ́wọ́ gbogbo ẹ̀ máa end before 1st of June. This year? Yes. Wàhálà yìí wà lọ́dọ̀ ẹgbẹ́ tó kù. Onínú ẹ̀. When he was even saying that Nigeria did not write for state police. Nígbà tó ń join the police kí ni èjì ẹ̀? We write for state police. Àwọn ọlọ́pàá tó ń kọ́ fún Nigeria ti kéré jù. Àbíkò yẹ ń sìn ní hierarchy lẹ́ni tó ṣe ń balance yìí àwọn Fúlàní pọ̀ ní police air force everything torí àwọn Fúlàní tó ń bí sí ìdí àràbà tẹ́wé tó bá máa join ní force èkó náà máa lò so tó bá dẹ̀ máa gbé wọn wá sẹ́kọ̀ọ́ so tó bá ní Fúlàní kankan àfi Fúlàní Haúsá kan tó ṣe anything tó bá wọn mú dé police station ní ìdí àràbà tó mú dé police station lágége and everything so bó ṣe ń wọlé ló ń gbẹ̀dì kejì jáde. So àti wà lórí yẹn tipẹ́tipẹ́ ikọ́ tó rán kí pọ̀sà o wọ́n jíyàn pé wọ́n ṣe kiri náà nìkan láti padà sórí ẹ̀yìn ni ó pẹ́ tí wrongs tó wà ní Nàìjíríà ẹ̀sẹ̀ Nàìjíríà ti rọ́ọ̀tì Nàìjíríà lẹ́nìkan ti máa lọ sọ́lá Haúsá tó máa padà àlọ́ federal capital adétẹ́lẹ̀ dáhùn Goodluck Jonathan alice madueke adé ní àwọn táìmù ìbòrí adé everybody adédé pẹ̀lú jíìpù wọ́n ní ìjọba ti fún lé ní Ìkòyí ìjọba dé iṣẹ́ ìwò ló ń ṣe kò sí foundation. So nobody celebrate mediocrity, that is stupidity. Then kò sí gbàdé onígbà ọmọ ní àpọ́nlé ló máa ń ba oyún àlè jẹ́. Àpọ́nlé? Àwọn ló ba oyún àlè jẹ́ sà. So question tó bí jẹ́ kí n dá ẹ lò. Ó yá. Ìgbòho nígbà tó kọ́ lọ gba ẹ̀gbọ́n ẹ lẹ̀. Bí wọ́n ṣe gbẹ̀gbọ́n ẹ̀ rè tó wá láti Germany, ó ti dáko kó ti lọ rẹpẹtẹ. Ẹlẹ́fẹ́ gbára sọ̀mọ̀ ẹgbà ẹ̀jẹ̀ tó wá pa dẹni irú yẹn pọ̀ lè fi compare ilé tó ṣẹlẹ̀ yìí náà so àtọ́gbà ẹ̀gbọ́n èèyàn ṣé ó tún lè approval so bọ̀tẹ́ eléyìí sọ máma tún sọ wọ́n lè ní ẹgbà tó Tinubu ti gbówó fún àwọn tó kọjọ wọ̀nyí wọn gba sálárì bọ̀ wọ́n náà fẹ́ ṣe fún orílẹ̀-èdè bàbá wọn dẹ́nà ọmọ ìyá wọn náà gbé
so ìbá da ká má jẹ́ kí náà yẹn kú mọ́ wọn lára kan jẹ́ kan ṣe. So by 29 on my money order, which is free. State police will be announced. State police will be free. So gbogbo àwọn tó rí lábẹ́ bíríìjì wọ̀nyí a ṣe máa rehabilitate wọn. Kì í ṣe ọmọ ètò lọ sí Cairo ló fẹ́ ṣe state police. Kì í ṣe ọmọ ojú tó lè ló fẹ́ ṣe state police. Àwọn tó tí òrìṣẹ́ tó wà níbi ilé ilẹ̀ tó ń ṣàlẹ̀ scavenger gbogbo wọ̀nyí náà la máa rehabilitate pẹ̀lú owó gidi. And they will do fine. Tó bá lọ́ pààyàn wọn ìwọ́jọ́ tó ń gba briefcase báàgì Ọbásanjọ́ ṣe burú tó àwọn olè gba báàgì ẹ̀ náà. So wọ́n láti fáwọn èèyàn lówó wọn tówó títí báàgì fi padà sí lọ́wọ́. Wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ náà gbó lọ́wọ́ Tinubu. Dẹ́ni tó bá tẹ̀ tó wá wò ransom táwọn pípẹ́ yẹn fẹ́ gbà wọ́n fún wọn. Wọ́n fún wọn kí kan save life owó tó ẹ̀ ní. Ṣùgbọ́n àwọn kọ́sẹ̀ máa ń fún ọgbọ́n fi encourage others láti máa ṣe ni. Ṣebí tó ṣe sórí nǹkan tó ṣẹlẹ̀. Ọlọ́run má jẹ́ kí ibi bá wa. Amen. Ó ní ẹni ìjà ọba. Ó ń pèrè lọ́pọ̀ yìí. Olóhùn kọ́ ọgbọ́n tó rí íńtánẹ́ẹ̀tì tó sọ̀sọ́kúsọ. Àwọn tó kọ́ síbẹ̀ sára ni wọ́n rí bá àwọn èèyàn ṣíra rẹ̀ ṣé yóò dì kí ní irú ayé wò náà wá ta ni wọ́n ṣe. Wọ́n ṣe ní bọ́dì náà. Bọ́dì ó ti ṣẹlẹ̀ ní Kenya, ó ti ṣẹlẹ̀ ní Libya, ó ti ṣẹlẹ̀ ní Amẹ́ríkà, ó ti ṣẹlẹ̀ ní Tomano Swab, ní Isaac, Israel, Tehran, Tel Aviv, tí wàá lábà ti ṣẹlẹ̀. So àwa gbogbo ilé tó ṣẹlẹ̀ yìí sí à ń develop ni o. A máa gbọ́ pé táìmù kan once upon a time there was a time that wọ́n lọ́wọ́ wa lórí ìwé tí Gowon gbé jáde yìí sí ó sọ stupidity àwọn Igbo ń bẹ̀ nǹkan tó yẹ ká jòkó sórí tébù ká yanjú tí wọ́n dẹ̀ ní dandan gbọ́dọ̀ jà kí la mú jáde ní sínú wọ̀ denmark nìkan wà ní first tag mi ò mọ̀ pé ilẹ̀ Yorùbá yìí náà ti bí wọn ló ti dàgbà. He's a great man, he's a doctor, he's an able man. Only Yoruba did that about live. Only but that was what he said. Nígbà tí wọ́n declare pé Obi win Èkó. Olódà gbogbo ayé àwọn ọmọ Igbo ti fẹ́ jóná. Ẹ wá sí ilẹ̀ wọn nílẹ̀, ẹ bá wọn develop lẹ́wọ̀n káàkiri gbogbo àgbèríko. Ìlú tí yín ò ṣe lọ pẹ̀lú yẹ̀pẹ̀ pupa àti àgbàrá àti everything. Ẹ wá sọ pé Lagos is no man's land. Níbo lẹ ti ṣerú ilé níbo náà ti ṣerú ẹ pé ọjọ́ tí Yorùbá bá dìde sí wọn gbóhùn láwọn ọmọ ọmọ Yorùbá ò ní báyọ̀jà ní high street Yorùbá máa báyọ̀jà ní court adẹ̀gbé ẹ̀ṣù púpọ̀ Ìgbò máa yàdá wọ́n máa yọ̀bẹ wọ́n máa ṣe gbogbo ẹ̀ wọ́n máa gbé mọ́ kiri wọ́n ṣe pé káàkiri village wọn lọ for your work. Àìní fọkànbalẹ̀ àìní tẹríba àìní bẹ̀rù àìbọ̀wọ̀ fágbà ló jẹ́ kí òjìkú jà ogun yẹn. Nígbà yẹn lọ́hùn. Ìyẹn kò jà rárá. Mélòó lọmọ bàbá ẹ̀ tó recruit. Dẹ́ni ìjà tó dẹ̀ wáyé. Àìfọwọ́fágbà, àìlè ní sùúrù. Lókò wàhálà ìbá wa. Nigeria was built on a what? On a fraudulent axis. Ìkọ̀ntọ́ ibi tó kọ́ Nàìjíríà lé kí n ṣe bí tó dáa á dìbò tán. Ìbò yẹn ò gbé pátì mẹ́tẹ̀ẹ̀ta wọlé. Kò gbé Hausa wọlé, kò gbé Ìgbò wọlé. Kò gbé Yorùbá wọlé. Ẹ jẹ́ ká lọ ká ṣe consensus tàbí ìwọ́dẹ̀ dìde láàrin òru ní sick ó ń ta pépà ẹ̀jẹ̀jẹ̀ ó ń kọ òròyìn ẹ̀jẹ̀jẹ̀ ní Ghana náà lọ́mọ wọn kò tí ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà wọn ni tẹ́bà wọn rulings ẹ̀ ń sè about 40 something years Hausa ti rule then Igbo náà tó lọ́tún tẹ̀lé Goodluck Igbo ni Ọbásanjọ́ Igbo ni then Zik Igbo ni then wọ́n àwọn ètò rúlù kọjá Yorùbá dà àgbàwọ́ lọ́wọ́ nítorí ọ̀rọ̀ àti rúlù ẹ̀pà Akíntọ́lá ẹ̀pà Bọ́lá Ìgè ẹ̀pà Afọlábí ẹ̀pà gbogbo wọn ká má lè rọ́nà lọ ẹ̀ka àwọn tó tún pọ̀ sínú plane léjìbò Olúwa wá ní àpàpà lálùyọ wọn ró dáadáa kò sí vacant ní Aso Rock tí Ìgbòho ní Ìdòwú lọ́wọ́ ẹnìbẹ̀ nǹkan tó lọ́n ti ṣe fún láyé bí ó ṣe rí ẹ̀mí ẹ̀mú yọ níbẹ̀ yẹn lọ́jọ́ yẹn nǹkan tó fẹ́ ṣe láyé pọ̀ òun náà ló dẹ̀ sì máa ṣe lórí gbogbo state police Yorùbá land o so wọ́n fún wọn láyè ní Ìdànrè tó bá jẹ́ Ìdànrè ní kíní ti ṣẹlẹ̀ àwọn tó wà ń bẹ̀ wọ́n ti dọ́gbọ́n àti pé igbó mọ́ wọn lára
àwọn fúnra ló máa síwò jáde bẹ́ẹ̀ sí ó wà then gbogbo kìíní wọ̀nyí náà wọ́n ti rẹ́ẹ̀dì yìí sí o Àgbẹ̀kọ̀yà náà ti dìde o Àmọ̀tẹ́kùn ti dìde o àwọn náà ní security ní nọ́ọ̀tì náà tán fi bára wọn jà lágbára wọn tipẹ́tipẹ́ Ìgbòho ní Ìdòwò anybody tó bá pariwo Ìgbòho ní Ìdòwò yẹrọ ara kan wọn níbi tó wà ẹni torí tó bá tún yá ẹ̀sìn wọn ní ẹ lọ́mú ó tẹ̀jọba lójú tó pé Yorùbá ló wà ẹ̀ẹ́dẹ́ẹ̀dẹ́ mìíràn ó yẹ ọmọ tó ń sunkún ó lè yẹ ètò wọn lè ti sí wàhálà mọ́ mo ṣe bá sọ̀rọ̀ ní gẹ́tà tí rẹ̀ pé cool down gẹ́gẹ́ bí Mọ̀tẹ́mi sọ ọ́ ẹ máa tún débi dáhùn sí ewé kan kò ní jábọ́ lára Yorùbá but anything from 29 things be change. So ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o kí wá lè ròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ mọ̀ nínú comment section àwọn onírìn jù bẹ́ẹ̀ lọ lórí ètò lónìí. This is Digi Naija TV. Don't forget to subscribe, like and share bó bá ṣe máa lọ láàmú àmú àṣetì gbọ́ yín ẹ ṣé o ó dìgbà kan náà.